òkun kò ní padà kó dókè ọ̀sà o. àwọn òkè ńlá kò ní padà kó dókè bí ọ̀gbọ́n. gíga gíga làbọ́jọ́ gíga gíga làbókè. àwọn ìjàpọ̀ ọ̀nà wọn kì í bá wọn sípò ẹ̀yìn wọn máa sọmọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ni. ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní òrìṣà tí ń gbé ní bí orí òsì o. ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbà ẹ ṣọ́ra ọ̀tá òkun ẹ ṣe wọ̀ orí ló mọ tẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ̀ níta ikú àfàwọ̀ sílẹ̀ o èmi àdébìtì kò nílé o. alágẹmọ rèé aláṣọ òdìdé gbèjé aṣọ gẹrẹ ẹ má lè dágẹrẹ èmi àdébìtì kò nílé o. láì bóyá lápá ẹlẹ́dàá mi ewé ńlá o kò ní kú wẹ́wẹ́ o. Olúwa jọ̀wọ́ yé bá mi gbẹ́rù mi dórí kó yé sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kéré má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ewé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò láti tẹ̀dáyé mo bá wọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n forí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóòdùdù tí ń dorí eré mèrè tí kì í dorí eré mèrè ò bàjẹ́ wọ́n láwọn atayọ̀rọ̀ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọ̀là ọwọ́ wọ́n kọ̀là òbí wọ́n kọ̀là àwọn agbókèkodò àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pẹ̀ ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ odò ọba tuntun mi níbi bí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ẹ̀dá màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. aráyé màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ògo òṣùpá ojú ti rawọ́ o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá.
ẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìtọ́ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ jẹ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan.
Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé. A kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò, a kí gbogbo yín. A kí gbogbo ẹ̀yin olóríire olólùfẹ́ wa pápátá yìí tẹ́ ẹ fẹ́ wa tọkàntọkàn àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa tọkàntọkàn gbogbo yín náà la kí. A kí ọkùnrin gbogbo ẹ̀yin fans wa ní Nàìjíríà ń bí àti ní òkè òkun gbogbo yín la kí pápátá. Àtẹ̀yin tẹ́ wà nílẹ̀ Áfíríkà gbogbo yín náà la kí àlólódì ẹnì kọ̀ọ̀kan. Àná mo sọ fún yín àjọ ń dúpẹ́ àjọ ń yọ̀ ni mo ní àwọn gómìnà wa wọ́n ti so nígbà tó di àná yẹn lánàá tí mò ń ṣe program lọ́wọ́ wọ́n ṣe àwọn ìpàdé kan ní àwọn lọ́balọ́ba tí wọ́n gbé olóyè Sunday ọmọ Adéyẹmọ wọlé, ìyẹn ìdùnnú kan nìyẹn lọ́tọ̀ lánàá, ṣùgbọ́n ó ní ìdí tá a fẹ́ fi sọ̀rọ̀ lọ́bẹ̀ lánàá yẹn. Gbogbo pípàdé yẹn ṣe ń lọ náà gbogbo ẹ̀ là ń gbọ́ gbogbo ẹ̀ là ń rí, ṣùgbọ́n nídìí tí àti fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí yín, Ọmọlúkà ni mo jẹ́, kò pé méjì, Ọmọlúkà yín rèé. Bó bá ṣe ń wọlé máa bá mi tẹ like, máa tẹ love. Tó bá wà ní TikTok, love yẹn ni kó máa tẹ continuously, wá máa tẹ, má dáwọ́ ẹ̀ dúró. Tó bá wà ní YouTube, máa bá mi share ẹ̀, kó máa like ẹ̀, kó dẹ̀ máa ju comment síbẹ̀. Tó bá wà ní Facebook, máa like ẹ̀, kó máa ju comment ẹ̀ síbẹ̀. Máa play àwọn fídíò kan fún yín tí bá sọ̀rọ̀ fún yín, mo mọ̀ rí sí o. Mo mọ ìdí tí mo fi ń sọ tí bá sọ ọ̀rọ̀ fún yín. Màá play àwọn fídíò kan fún yín lénìí. Ìdí mi ṣe ń sọ eléyìí ni pé mo wá torí ẹ̀yin apọ̀dà yín dìdìrín díróbó tẹ́ni ẹ̀ fẹ́ kí Nàìjíríà pín. Dìdìrín díróbó mẹ́wàá láká mo ṣe ń bọ̀ torí tiẹ̀ lọ́la, mi ò tiẹ̀ ráyè tiẹ̀ lénìí. Mi ìbá tiẹ̀ wá lénìí. Ìdí mi wá lénìí òun lọ́rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kan àti àwọn sójà tó ń sọ̀rọ̀. Sójà tó sọ̀rọ̀ ẹ bá wà ya ẹ̀ rí bùbá bẹ̀. Búbà tẹ́rí yẹn sọmọ Yorùbá ń jẹ́ búbà, sọmọ Ìgbò ń jẹ́ búbà, ẹ ti mọ̀ pé Fúlàní ni, kò dẹ̀ sẹ́ni tó gbé sẹ́ran, so wọn ò fi sẹ́ran, ó sọ tẹnu ẹ̀ ní. He's not the spokesperson for the Nigerian army, so kì í ṣe òun ni spokesperson fún Nigerian army, kì í dẹ̀ ń ṣe òun ni chief of army staff, kì í dẹ̀ ń ṣe òun ni chief of defence. So mi ò wá mọ̀ bóyá òun dẹ̀ ní tí mi ò tètè fúnra ẹ gbé jáde kẹjẹ kí n mọ̀ pé òun ni tàbí òun kọ́. So therefore gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ faraba amọmọ níbi tọ́rọ̀ dé dúró sí ọ̀nà tí ń là níbi táwa gan ò lérò pọnà tí máa là. Ìbẹ̀rù bójó bá ọkàn wa tẹ́lẹ̀ ní pé kí la fẹ́ ṣe báyìí, kí ló máa ṣẹlẹ̀, àwọn Haúsá ò fẹ́ ká lọ, wọn ò jẹ́. Mo ti sọ̀rọ̀ ìfún yín ti pẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi ó yẹ kẹ́ máa bọ mí ní gẹ́gẹ́ bíi pé òòṣà kan lélẹ́yìí. Ìdí ni pé Ọlọ́run fún mi lọ́pọlọ bá sọ̀rọ̀, bọ́lọ́run ṣe fún mi ni mo fi máa sọ̀rọ̀ fún yín, kò dẹ̀ níyẹ̀ kò ní ṣaláì mọ́ rí bẹ́ẹ̀. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ rí, mo ní àwọn Fúlàní tẹ́ ẹ rí wọ̀nyí, tẹ́ ẹ bá bọ́ sáàárín wọn, àárín àwọn mẹ̀kúnnù wọn, tẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn, ìtẹ́ máa gbọ́ lẹ́nu ni wọn wípé àwọn fẹ́ kí Nàìjíríà pín kó ní kálukú ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ bá bọ́ sáàárín àwọn mẹ̀kúnnù Yorùbá, ìtẹ́ máa gbọ́ lẹ́nu wọn ni pé àwọn fẹ́ kí Yorùbá pín, Nàìjíríà kó pín kó ní kálukú ṣe tiẹ̀. Bóde ẹ̀dọ́mọ Ìgbò náà kékeré Ìgbò ẹ gbọ́ Biafra lẹ́nu rẹ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí àwọn agbọ̀rọ̀sọ wọn ní ilẹ̀ Haúsá, nílẹ̀ Fúlàní, ní ilẹ̀ Ìgbò, ní ilẹ̀ Yorùbá, àwọn gangan ni wọ́n ṣe òpàkútẹ́lẹ̀ tí wọ́n so wá, tí wọ́n kọ̀, tí wọn ò fẹ́ sọ̀rọ̀ jáde torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ níbẹ̀. Mo sọ fún yẹn. Àbí mi ò sọ ní ẹ̀yin dẹ́ fọ́lọ́ mi, sísà mi kan pè mí làbí brọ́dà mi kan, ó pè lánàá, ó lọ́mọlúkà olóòdẹ sọ̀rọ̀ yìí rí o pé àwọn ọba ń bọ̀ wá darí ìrìn àjò yìí. Mo ní mo sọ fún yín bọ́rọ̀ mi ṣe máa ń rùn nìyẹn. Ìgbà tí Tinubu kí ìbò tó wáyé bí mo ṣe sọ nìyẹn, bọ́rọ̀ mi ṣe máa ń rùn nìyẹn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣe kò rí bẹ́ẹ̀. Mo sọ mo ní gbogbo ẹ̀yin dẹ́ pariwo pé Tinubu àwọn ní bàbá wa o. Mo ní gbogbo yín yẹn tí Tinubu bá wọlé jẹ bá padà wá sunkún, mo lè pè lẹ́ẹ̀mọ́ gbà. Ṣé wọn ò padà wá sunkún? That is me. Àwọn ronú bàbá yìí, èmi ronú bàbá yìí. Ìdí ni wípé bọ́lọ́run ṣe fẹ́ mi lèmi ṣe ń utilize ẹ̀, mo ṣe ń lò ó. Mò ń rí Ọlọ́run fi hàn mí pé rí ro, mo dẹ̀ ń rí, mo dẹ̀ ń rò bẹ́ẹ̀, mo dẹ̀ ń sọ, Ọlọ́run dẹ̀ ń gbà fún mi, ó rí bẹ́ẹ̀. Lórí àwọn Fúlàní, mo sọ fún yín, mo ní gbogbo wọn tẹ́ ẹ bá lọ bẹ̀, gbogbo wọn náà fẹ́ ká pín. Àwọn tó kọ̀ nínú wọn làwọn tó ń rí ìjẹkújẹ jẹ,
láàrin wọn kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún nínú ẹ̀yà tó wà ní Nàìjíríà pátá gbogbo wọn pátá lọ́lọ́run ṣe fún lọ́tọ̀ọ̀tọ̀ tí ò sí pé ìyà tàbí bí tó máa pa èyíkéyìí nínú wọn kò sí. a rí nǹkan táwa ní ilẹ̀ Yorùbá táwọn Haúsá ò ní tó jẹ́ pé tá a bá pín àwọn akóǹkan táwọn ní wọn kò wá fún wa ìyí táwa ní wọn fi gba nǹkan táwọn ò ní àwa náà akóǹkan tí àwa ní àákó fún wọn àá fi gba nǹkan tá à ní àá fi gbà lọ́wọ́ wọn àjọ tó kò wá jọ máa dọ́rẹ́ àjọ máa ṣiṣẹ́ wa lọ ṣùgbọ́n oníkálukú lálófin tiẹ̀ oníkálukú láwà láàyè tiẹ̀ ọ̀rọ̀ ayéra wa a lè understand pé bó ṣe yẹ kó rí rèé bó ṣe yẹ kó rí rèé ìta tẹnumọ́ láti ìgbà yìí wá nìyẹn. now mo sọ fún yín mo ní máa play àwọn fídíò kan máa play ẹ̀ fún yín ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ò kì í sọ̀rọ̀ ìjà kì í sọ̀rọ̀ hatred the prince ó tọ́jọ́ mẹ́ta o you are welcome my brother thank you God bless you for me ẹ ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ò kì í sọ̀rọ̀ ìjà honestly kì í sọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ pé ká dúró lórí òtítọ́ abẹ́gbọ́ ká dúró lórí òtítọ́ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ká sòtítọ́ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa bìlíìfù pé níṣẹ́ la kàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ kí dẹ̀ ń sọ̀rọ̀ ogun nobody is preaching for war láti ọjọ́ tí mo ti ń tẹ̀lé Sunday Igboho kò fi ọjọ́ kan kó sọ pé ẹ lọ àtàkì ibi lágbájá rí tàbí ẹ lọ kọlù tàmẹ̀dù rí kò sí ní ọ̀dọ̀ mi ṣùgbọ́n ẹlẹ́dàá ẹ̀ ó wà ń bí ọmọdé yẹn bá ò sọ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé òye understand nǹkan tó ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ àti àgbàgbọ́ wípé ó yẹ ká bàjẹ́ tàbí ó yẹ ká túká whatever bẹ́ẹ̀ ti wù yí tẹ́ ṣe fẹ́ pé so to cut the whole story short ọ̀rọ̀ tó wà lẹ́yìn is we are only saying all this for peace to reign mo ń sọ mo ń repeat ẹ̀ tó o bá jẹ́ èèyàn tó ní ọpọlọ ní orí tó o bá bìlíìfù pé Nàìjíríà máa dáa pé àlàáfíà máa wà mo fi Ọlọ́run búra fún ẹ o ò ní ọpọlọ kankan kò sí ọpọlọ bí ti wù ọ́ mọ́ kò sí lórí ẹ torí pé ká tó bí alákùnbà bá ẹ náà ti pariwo pé Nàìjíríà dáa and yet kò dáa and that's the only reason tí mo ṣe tẹnu mọ́ pé mi ò ní jà bá Tinubu jà torí kì í ṣe Tinubu ló bà Nàìjíríà jẹ́ ó lè contribute ṣùgbọ́n Nàìjíríà ti bàjẹ́ kí Tinubu tó dé ẹ lọ wo àwọn fọ́tò kan tó wà on social media ẹ rí tí Abacha ń rìn ó ṣe kù gbẹndu Abacha ó rìn wọ́n wá ṣó Tinubu lẹ́yìn Tinubu ní ìgbà tá à ń sọ yìí kò sí nǹkan tí Tinubu jẹ́ Nàìjíríà dẹ̀ ti wó gbogbo yín lẹ̀ sunkún Abacha bá yẹ jẹ́ ó nànà jẹ́ àbí mo parọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò mí ẹ̀kọ́ jáde nínú kọ́mẹ́ǹtì pé Ọmọlúkà òótọ́ ló sọ tàbí lọ́ọ́ ló pa gbogbo yín lẹ rí fọ́tò yẹn tó ń gbé Abacha wọ́n gbé Sani Abacha ó dúró ó dà pé Abíọ́lá náà dúró tì í Tinubu wá wà lẹ́yìn pátápátá òun náà tẹ̀lé wọn ó yọjú báyìí ó ń garùn is nobody adógbò bàtà dẹ̀ ń sọ yìí ayé bàjẹ́ ayé worse Nàìjíríà ò dẹ́rùn Nàìjíríà ò rọgbọ ní gbogbo èèyàn ti ń pariwo hope 93 wípé bóyá ìrètí sì lè wà fún Nàìjíríà láti ìgbà yẹn títí di àsìkò yìí tí a mọ iye ọdún tó jẹ́ and yet kò dáa kò dẹ̀ súnmọ́ kò dáa kò súnmọ́ so ìdí tí mi ò ṣe lè bá pé Tinubu ló bà nǹkan jẹ́ nìyẹn Tinubu kọ́ ló dàrú orúkọ ló bàjẹ́ inú tó ń bí mò ń sọ bí bàbá mi Tinubu bá dúró màá sọ fún inú tó ń bí mi nínú sí ni pé ó gbà láti wá ṣe ìjọba yẹn tòró mọ̀ pé kò dáa orúkọ wọn bàjẹ́ bọ̀ tó yí Ọlọ́run ló mọ ìdí ẹ̀ tó fi wá síbẹ̀ tẹ bá gbọ́n tí Wọlé Ṣóyínká sọ the same thing ní Wọlé Ṣóyínká sọ wípé tó bí òun nínú sí Tinubu ò tún pé Tinubu gbà láti wá ṣe president Nàìjíríà pé òun sọ fún personally pé kó má ṣe because gbogbo èèyàn ló rí i pé kò sí òkú kankan fún Nàìjíríà mọ́ ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé kò sí tó lè mú ká gbọ́ra yé kò sí now awítàìwí àwọn sójà Fúlàní dìde
wọ́n ní Ìgbòho àwọn fẹ́ lọ wo fídíò àwọn fẹ́ ṣe ẹ gbọ́ mò ń sọ mò ń repeat yẹ Buba ẹ wo fídíò yẹn very very urgent ẹ gbọ́ kan tó sọ kí n tó mọ tí mo fẹ́ fún. Ground needs the manure that the animals provide, and then the crops that come out of the ground is for all of us to eat as citizens. So we will continue to make progress in that direction. Now, I have said that for us in the military, what we know how to do best is to go after the enemy and to go after the adversary. The enemy in this case are the terrorists, the violent extremists, and anyone who constitutes himself, herself as a group, community, or whatsoever, hindering the safety and security of citizens. You are enemy, you are adversary, we go after you. Whether or not discussions are taking place in the background for people to surrender or whatever, that one no concern us. Video by Sunday Igboho. Did I get the name right? Okay. Well, I've not seen that video. I've not seen that video. I would take my time to look for that video after this briefing. But one thing I can say is that the military has always welcomed, we have always welcomed alternative ideas. We've always welcomed communities. We've welcomed stakeholders to come forward, provide ideas on how we can change the situation and make it better. If what he's saying is to make the situation better, but if what he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria, then definitely he's out of line, because that is against the Constitution. So I think when I watched that video, if I have not answered the question appropriately here now, when I watch that video, I think I will give the necessary response. Yeah, ẹ ṣe rí nǹkan tí ọ̀gá sójà yìí ń sọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ẹ̀rù bà yín. This is a very jerry Bíbélì sọ wípé àwọn èèyàn mi ṣègbé torí wọn ò ní mọ̀. Nǹkan tọ́gá sójà yìí sọ kò dúnkokò mọ́ Sunday Igboho, kò dúnkokò mọ́. Ọ̀rọ̀ tó sọ òyìnbó yẹn ẹ jẹ́ kó yé yín pérépéré. Ó sọ wípé àwọn anybody tó bá dúró gẹ́gẹ́ bí terrorist against Nàìjíríà làwọn máa dìde ogun sí, làwọn máa bá jà. Even though wọn ò rí Boko Haram tí the whole world tí wọ́n declare as terrorists, wọn ò rí wọn conquer. Àwọn ISWAP wọn ò rí wọn conquer. Àwọn X-Men wọn ò rí wọn conquer. But yet ó sì sọ fún yín pé anybody tó bá proclaim ara ẹ̀ against the armed forces of Nigeria. Then the question is this, gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi, níbo ni Igboho ti sọ̀rọ̀, níbo ló ti bú wọn, níbo ló ti sọ̀rọ̀ against Nigerian army? Ẹ sọ fún mi, ẹ gbé fídíò ẹ̀ jáde. Ìtò sọ ní abẹ́ ẹ̀gbọ́n àlàyé òun ni, ẹ wo fídíò yẹn dáadáa. Ó ní anybody, oh my God. And then the crops that come out of the ground is for all of us to eat as citizens. Mo fẹ́ pass here, kẹ́ gbọ́ bẹ́ẹ̀. But one thing I can say is that the military has always welcomed alternative ideas. We've always welcomed communities. We've welcomed stakeholders to come forward, provide ideas on how we can
change the situation and make it better. If what he's saying is to make the situation better, but if what he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria. Ṣé rí àwọn tá à ń sọ̀rọ̀ yìí gan-an ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀ di blogger àwọn ọ̀rọ̀ àtúnṣe àdórí ẹ̀ kodò. You don't use your knowledge. Why then mélòó ọmọkùnrin sójà yìí kò against olóyè kò sọ̀rọ̀ against ẹ̀? Nǹkan tó sọ ni wípé àwọn fi àyè lẹ̀ fún community ẹni bá fẹ́ ṣiṣẹ́ láti ran ìlú lọ́wọ́ pé he is welcome. Ọ̀rọ̀ tí Sunday sọ ó ní tó bá jẹ́ eléyìí tó máa ran ìlú lọ́wọ́ ó ní is welcome. Ẹ ṣáà gbọ́ abẹ́ ìfúgbó òyìnbó mọ́ ni. Ó ní tó bá dẹ̀ jẹ́ eléyìí tó go against armed forces. Ó ní àwọn máa go against òun náà pé wọ́n máa gbógun tì í. That is what he's trying to say. But the question is this. Ṣé Sunday ṣe nǹkan tó contradict àbí tó against it? No, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ìwé kan ẹ bá mi kọ jáde nínú comment. Ṣó sọ ọ̀rọ̀? Ṣó tiẹ̀ mẹ́sàn Nàìjíríà àbí àbọ̀ against wọn ni? He doesn't say anything against them. Initially ló ń pariwo pé òun nìkan òun fẹ́ ja ìjà yìí pẹ̀lú gbogbo àwa tá a tì lẹ́yìn. But now all the traditional rulers they are with him. Gbogbo wọn náà tì lẹ́yìn. So ẹ̀yin tẹ́ wá nílì ẹ̀ tẹ́ pariwo Sunday wọ́n sọ̀rọ̀ mọ́ ti bá ẹnìkan òun náà rè báyìí sójà ti ń gbó against ẹ̀ sójà ti sọ fáwọn máa gbé ẹ̀ ṣe lu ọpọlọ yín. Nígbà tó ní kẹ́ lọ school kẹ́kọ̀ọ́ tẹ́ lọ school. Ọmọ sójà yìí Fúlàní ni lóòótọ́ mi ò mọ̀ bóyá òun ní spokesperson fún àwọn Nigerian army I don't know but mo mọ̀ pé he is not the chief of army staff and he is not the chief of defence òun dẹ̀ kọ́ ní national security adviser to the president so kí láti àwọn ará yín fún ọ̀rọ̀ tó sọ ó ní tí ọ̀rọ̀ tí Sunday sọ tó bá against tàbí tó contradict tàbí tó sọ̀rọ̀ anyhow against Nigerian army Sunday ò dẹ̀ fi bàkankan dárúkọ Nigerian army kò sọ̀rọ̀ against wọn ìyẹn tó sọ ó ní we want to protect our people we want to protect our land we want to protect our farms ìyẹn tí Sunday sọ nìyẹn òun dẹ̀ ti sọ if that will bring peace then Sunday is welcome ó ti sọ pé tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe nǹkan tó máa ran ìlú lọ́wọ́ ni is kábọ̀. Kò sẹ́jọ́ then why tẹ̀yin translator ẹ̀yin blogger àpàpàdodo ẹ̀yin ẹ má jẹ́ bínú kí ló dé tẹ̀ mú ọ̀rọ̀ yẹn tẹ̀ ń twist ẹ̀ sísàlẹ̀ fáwọn èèyàn débi táwọn màmá yẹn àyà wọn bẹ̀rẹ̀ sí ní já wọ́n ti sọ pé àwọn sójà sọ pé wọ́n fẹ́ gbé Sunday lóró kí ló ṣe kí ni Sunday ṣe kí ló sọ náà ṣe sọ pé wọ́n fẹ́ gbé sójà tó sọ̀rọ̀ yóò sọ pé òun fẹ́ gbé Sunday ó lóun ò tí ì wo fídíò yẹn ó lóun máa lọ tún fídíò Sunday wò àmọ́ dẹ̀ guarantee ẹ̀yin fúnra ara yín mọ̀ kò síbi tí Sunday ti sọ̀rọ̀ against the Nigerian army kò síbi tó ti bú wọn kò síbi tó ti ṣá wọn kò síbi tó ti sọ̀rọ̀ sí wọn that is point kan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn àná ẹ̀ pé program yìí ló ń ṣẹlẹ̀ ẹ̀ pín ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ̀yin nìkan ló kù díẹ̀ káàtó ẹ ràn mí lọ́wọ́ náà ẹ wà pẹ̀lú mi ẹ̀ láìsí program ẹ̀ pín ẹ̀ dẹ̀ comment ẹ jẹ́ kárí comment bó ti ẹ̀ jẹ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá yìí ẹ gbàládùra kẹ́kọ̀ọ́ síbẹ̀ táìpù ẹ̀ ọkùnrin tó sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ò mọ ẹ̀tọ́ kódà àlàyé tóun gan ṣe ó fi klọ́ọ̀sì sí ó ní tí ọ̀rọ̀ ẹ̀ tó bá against sójà Nigeria army làwọn lè take steps gbogbo eléyìí tóun sọ gan ọmọ Nàìjíríà ni wá I may not be a lawyer but àmọ́ ẹ̀tọ́ àmọ́ what is right Sunday àtọlọ́pàá àwọn ló ní business iṣẹ́ army ni pé kí chief of armed forces kó sígun fún wọn kó sọ pé go and do this kí wọ́n dẹ̀ gbéra kan lọ ṣe abẹ́ ìgbàlàyé mi ni chief of armed forces of the federation and who is that is the president of Nigeria tí ẹni pé kó give you order pé okay do this kò dẹ̀ ní business yìí ṣe pẹ̀lú wọn. President ò ní business pẹ̀lú àwọn sójà tẹ̀ ń wò wọ̀nyí ẹni tó ní business pẹ̀lú ẹ̀ òun ni chief of staff pátápátá chief of service chiefs àwọn ló ní business pẹ̀lú ẹ̀ tó bá ní business
pẹ̀lú chief of army, a pè chief of defence, a pè chief of army, a pè naval chief of navy, a pè chief of air force, a pè wọ́n jókòó security adviser, a jókòó tí wọ́n á jọ make a decision. Ibi báyìí ó yá ẹ lọ kọlù wọ́n bẹ̀, ẹ lọ ṣiṣẹ́ báyìí. Iṣẹ́ president la give order yẹn. Even the national security adviser tó dúró gẹ́gẹ́ bí ẹni tó ń gba president lámọ̀ràn kò ní àṣẹ láti pàṣẹ fún àwọn sójà pé ó yá ẹ lọ kọlù bí báyìí. Kò ní àṣẹ. It is only the president. Ṣùgbọ́n iṣẹ́ àwọn sójà ní láti safeguard orílẹ̀-èdè. That is fact. Mo ti sọ̀rọ̀ yẹn bí òwe fún yín rí. Ẹ̀tọ́ wọn ni láti make sure yìí pé ogun ò wọlé sórílẹ̀-èdè. Iṣẹ́ tí wọ́n ní gbogbo bí nǹkan ṣe ń lọ láàrin ìlú sílùú, àdúgbò sádùúgbò, èèyàn sí èèyàn. That all those activities, anything tó bá come up, iṣẹ́ àwọn ọlọ́pàá nìyẹn. That is the work of the police. Ìgbésẹ̀ tí Sunday fẹ́ gbé, táwọn bàbá wa kábíyèsí tó bá sọ pé ìlọ ti yá gẹ́gẹ́ bó ṣe sọ́ǹsì, àwọn ọ̀gá ọlọ́pàá náà máa pè jòkó tó bá ṣe pàdé. Iṣẹ́ tá a fẹ́ ṣe rèé. Ọmọ wa yìí dẹ̀ máa síwájú láti assist ìjọba náà máa pè é. He wanted to assist the government and we are in support. This is community policing. Community job ní. Àwọn tí ò jẹ́ ká roko lọ tó ń create insecurity. We want to assist láti ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ ọlọ́pàá ni. Tó bá jẹ́ pé Sunday gbé bọ́ǹbù wọlé tó yìí síbì kan tàbó ń pa àwọn èèyàn tàbó ń dídé kidnap àwọn èèyàn tó kété kí wọ́n hostage. Àwọn DSS lè yọjú sí irúṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n lè yọjú. President lè give order pé ó yá ẹ lọ síbẹ̀ yẹn kẹ́ lọ take over iṣẹ́ yẹn. The president can do that, but anything kò kan army. So gbogbo eléyìí tí náà army yìí sọ ìròyìn tí wọ́n ròyìn fún ni òun lòun react lé lórí. That is why tó ṣe é sọ fún pé òun ò tí ì wo fídíò yẹn pé tí ọ̀rọ̀ Sunday bá contradict Nigerian army kódà tí according to what I heard from a lawyer tó o bá sọ̀rọ̀ sí sójà ẹ̀tọ́ sójà ọ̀gán òòlù ẹ̀ ẹ̀tọ́ sójà ò arrest yẹ tí sójà bá rí ẹmú tàbí tó mú ẹ ẹ̀tọ́ wọn hand over ẹ lé ọlọ́pàá lọ́wọ́ ni for insulting them. This is 21st century my people. Nigeria ni olófin àmọ́ what is right àmọ́ òfin tó tọ́. Tó o bá ń jáde lásán tó o bá ń wọṣọ tó jẹ́ tún sójà camouflage sójà lè dá ẹdùbúlẹ̀ kán bẹ̀rẹ̀ sí ní bò díẹ̀ kán máa nà ẹ́ lẹ́gbàá anyhow. They have no right to do that. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó jẹ́ lọ́ọ̀yà tó mọṣẹ́ tó yeye. Ẹ̀tọ́ wọn ò mú kán dá ẹ lọ́nà kan máa lù ẹ́ torí pé ó wọṣọ tó ju aṣọ sójà. Ẹ̀tọ́ wọn ò mú kí wọ́n nà ẹ́. Tó o bá ṣe nǹkan tó against wọn, they have the right to take you to the police. Iṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe investigation wọn, wọ́n á dẹ̀ mọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀. Tó bá necessary kan gbé lọ court, wọ́n gbé lọ court á dẹ̀ dájọ́ fún wọn fi ìyà tó tọ́ wọn fi jẹ́. Wọ́n lè ní kó lọ sẹ́wọ̀n ọdún kan àbóṣù mẹ́fà tàbí kó san oyè báyìí tó bá mọ̀ pé òun ò ní lọ sẹ́wọ̀n yẹn. That is law. But Nigeria there is no law. Ìyẹn lẹ ṣe rí tí sójà kan dìde adára tó wù DSS á dìde apá itú tó wù. So my people ẹ má translate nǹkan tó ọmọkùnrin sójà yìí búba yìí ẹ má translate nǹkan tó sọ kẹ máa dáyà já àwọn bàbá wa àwọn màmá yẹn náà sójà ti sọ pé máa gbé sójà ò sọ bẹ́ẹ̀ òyìnbó tó sọ ní òye yín o òyìnbó yẹn ní òye yín. He said it clearly that if the video tó bá in any way contradict tàbí tó against ẹ jẹ́ to play fún yín kí ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. But one thing I can say is that the military has always welcomed, we have always welcomed alternative ideas. We've always welcomed communities. We've welcomed stakeholders. They are always, only this Nigerian army, they are always welcome community, kind of stakeholders that are ready to support in terms of security. In this soldier is on here. How we can change the situation and make it better. If what he's saying, if what he is saying
tí nǹkan tí Sunday bá sọ ẹ máa gbọ́. What he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria. Òyìnbó tó lò síbi òkè ó ní if what he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria ṣé ti gbọ́ plus wà bẹ́ẹ̀ then I can assure you ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ́ gbọ́ ìwọ̀nba tí Sunday sọ ibo ló ti kú sójà ibo ló ti sọ̀rọ̀ sí wọn ṣé ó sọ pé wọn ò mọṣẹ́ wọn ni àbó sọ pé wọn ò kúnjú òṣùwọ̀n tó Sunday ò sọ bẹ́ẹ̀ he has never mi ò rí fídíò kankan tó ti sọ gan pé àwọn Nàìjíríà bíi pé wọn ò wúlò pé wọn ò dá kò tí ẹ̀ sọ kan tó jọ bẹ́ẹ̀ mi ò gbọ́ lẹ́nu ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ní fídíò ẹ kọ́ jáde àbí Sunday sọ ni tó bá sọ ẹ ju fídíò ẹ̀ síbi kí n rí wo tó bá fi bí kankan dúró bú Nàìjíríà àmì pé wọn ò dá wọn ò mọṣẹ́ please let me know ẹ ju fídíò òun sí ni màá play ẹ jáde sí i. Definitely is out of line because that is against the Constitution. So I think when I watched that video. But the point tí mo fẹ́ kí ọ̀gá yìí mọ̀ ní pé ó ní tó bá sọ̀rọ̀ against wọn ó ní it is against the Constitution pé kéèyàn sọ̀rọ̀ sí àmì. Well, I don't know, but I want to believe that it is not in the Constitution. Tó bá fẹ́ prove ẹ̀ kó mú ibẹ̀ jáde fún wa àwa lè sọ̀rọ̀ sí yìí. Bọ́dẹ̀ ẹ̀jẹ̀ pé ìbẹ̀rù òní jẹ́ ká sọ̀rọ̀ sí sójà a máa bẹ̀rù pé kán máa nà wá kán máa gbá wa létí kán máa ṣe wá bí. Nigeria Army ni wọ́n sọra di monster máwọn aráàlú lọ́wọ́. I have never been to United States of America. I have never been to Canada. But a gbọ́ báwọn sójà wọn ṣe ń ṣe sáwọn aráàlú. Táwọn aráàlú bá rí sójà l'Amẹ́ríkà wọ́n máa sátẹ̀lé tó máa yọ̀ wọ́n ní because wọ́n rí sójà gẹ́gẹ́ bí ẹni tó dáàbò bo àwọn. Wọ́n yọ̀ mọ́ wọn ni wọ́n máa bá wọn ṣeré sójà gan máa wà very friendly to people. They have been trained wípé you are to protect the citizens, not to beat them, not to mind them, not to victimize them, not to kill them unnecessarily. Nigeria Army ló sọ ara wọn di monster tí ọmọ kékeré á rí wọn tá sá àgbàlagbà á rí wọn á sá. It is Nigerian Army. So everyone says pé we don't have the right to sọ̀rọ̀ sí yín. Of course ẹ lè sọ bẹ́ẹ̀ pé a lè sọ̀rọ̀ sí yín. Reason tá a ṣe ń bẹ̀rù àti sọ̀rọ̀ sí yín ni àti mọ̀ ṣe wá léṣe kẹ́ ẹ má nà wá. Sójà á na ẹlòmíì kò ní fìlà kò ní gẹ̀ẹ́tì ara ẹ̀gbọ́n tá yá fi parẹ́. Mo rí ẹni tí sójà náà lákùrẹ́ yìí ní títí ọ̀la ẹsẹ̀ ò báláǹsì mọ́ ẹsẹ̀ yẹn kán títí di ọ̀la kò báláǹsì mọ́ sójà kí ló ṣe? Wọ́n ló sọ̀rọ̀ sí sójà kò dẹ̀ mọ̀ pé sójà lẹ́bi òun at the end of the day wọ́n dìjà ó fọ́ etí sójà lọ káwọn sójà ẹgbẹ́ mi wá wọ́n wá bu ẹni yẹn wọ́n gbé sókè wọ́n jà mọ́lẹ̀ wọ́n lu ẹsẹ̀ ẹ̀kan ọwọ́ ẹ̀ bàjẹ́ wọ́n fly ẹni yẹn out story yẹn gba gbogbo afẹ́fẹ́ nígbà yẹn náà. So if you say we don't have the right to sọ̀rọ̀ sí yín to yab you or to talk to you then bring it out in the Constitution káwa mọ̀ so that we be cautioning ourselves. A lè kọ́sù ara wa then ibi tó wà nínú Constitution that you have the right láti máa nà wá láti máa fi ìyà jẹ wá unnecessarily. We want to know inside the Constitution that guide both of us. Ọ̀gá sójà ẹ bá mi gé ibi tí mo sọ kékeré ẹ gẹ́gẹ́ sẹ́yìn sí sójà yẹn tẹ́ bá mọ̀ kó gbọ́. Ibi tó wà in the Constitution of Nigeria that you have right to torture us unnecessarily láì jalè láì jí nǹkan. We want to know. I am coming from Lagos. I think it's about 4 years ago. Mo ń bọ̀ láti Èkó. Ọ̀nà Iléṣà sí Ṣàgámù ọ̀nà yẹn ò wá dáa. Wọ́n wá lọ́nà kan wà ní ìgboro Ìṣàgámù tá a lè gbàgá sí ìlú kan ìlú Kẹ̀sìntì Adébútú ìmọ̀rúkọ tó ń pè ìlú yẹn bóyá odò ògbólú. Àwa gba ìlú yẹn ọ̀nà yẹn ò dáa rárá òjò wá rọ̀. So àwọn oníkẹ̀kẹ́ márúwá yẹn no not kẹ̀kẹ́ márúwá bíi dánfó fẹ́ dàbí dánfó bọ́ọ̀sì dánfó ó wá overtake àwọn èèyàn ó fẹ́ tètè lọ ó ń kánjú bó ṣe bọ́ síwájú ó lọ bọ́ sọ́wọ́ sójà. I am telling you the reality. Ọlọ́run ní ẹlẹ́rìí mi ò ní exaggerate fún yín. Àwọn sójà kó àwọn tó wà nínú mọ́tò yẹn wọ́n kó wọn bọ́ọ̀lẹ̀. Àgbàrá òjò tó rọ̀ sílẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìdọ̀tí full of viruses.
àwọn sójà yẹn ní káwọn pípù yẹn wà nínú omi yẹn ká máa wọ ẹ̀mú ẹ̀ ká máa sùn. Soja. Is that what the Constitution said to Mr. Soja? Look at me. I am Omaluka. If you want to come and take me, come and kill me and do whatever you want to do. Is that what the Constitution told you? Then let us know in that where it is in the Constitution that you have the right to do something to the citizen. We want to know. So, ẹ̀yin màmá tẹ́ ń wo fídíò Ọmọlúkà, ẹ má jẹ́ kẹ́rù bà yín. Sójà yóò sọ pé wọ́n fẹ́ arrest kò tiẹ̀ sọ tó jọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó sọ kò tiẹ̀ gbá bẹ́ẹ̀ lọ. Ẹ lọ fi gbogbo ọkàn yẹn fi balẹ̀. Sunday Igboho in tó ń sọ lèmi gan ń sọ. Òun ni lágbájá ń sọ, òun ni tàbẹ̀dù ń sọ. That what? Our land needs to be protected. It is in the Constitution. Yìí pé ilẹ̀ Ọlọ́run ló jogún ẹ̀, for it is your inheritance. This is Yoruba land, and we have every right to defend and protect it. Ìyẹn wà ní Constitution. Tá a bá defend it and protect it, it is not a crime. And that is what Sunday Igboho is doing. He has never attacked anybody. He has never ordered his followers to attack anybody. So we did a lot of protests, a lot of rally. Single person never complained to the police that we lost this due to the rally, we do this, somebody lost, or my property is damaged. Nobody complains. Kò sẹ́ni tó lọ so kí wá náà ń gbé dẹ̀ jù. Ẹ pọ́n ọmọlọ́mọ ń lẹ̀ jẹ́jẹ́ tiẹ̀. Àwa dẹ̀ dúró lórí ẹ̀ dọ́là. Mo sọ mo tún sọ. Bí Sunday Igboho bá lòun ò ṣe Yorùbá nation mọ́ lẹ́yìn. Èmi gbàgbọ́ nínú ẹ̀. I will keep on doing it. Kò sí dáyẹ̀. Torí pé kì í ṣe èèyàn ló fi hàn èmi. Olódùmarè tó ṣẹ̀dá mi ló fi hàn mí pé Ọmọlúkà ọ̀nà rèé. And that is what I'm doing. So ẹ̀yin màmá mi, ẹ má jẹ́ kí ẹ̀rù kankan kó ṣe kí ni, ẹ má jẹ́ kí ẹ̀rù kó bà yín o. Sunday Igboho ó ń bá iṣẹ́ tọ́lọ́run gbé fún ọba lọ, ó dẹ̀ máa ṣe lọ ni. Thank God, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ò sí lọ́jà àwa lásán ìlà wà lẹ́yìn Sunday. Now àwọn bàbá wa wọ́n ti dìde, they are with him. So àsìkò yìí ló ṣẹ̀fẹ̀ máa bẹ̀rù sójà kan. Nígbà tó jẹ́ pé ọmọ wa gangan ni chief of army. Tó bá dẹ̀ sọ pé torí pé òun jẹ́ chief of army Nàìjíríà ló ń jẹ́, then kó jáde kó fún wa ní reason tóun ṣe máa arrest Sunday. Kó fún wa ní reason tó ṣe máa sọ pé àlẹ́tọ̀ọ́ àti protect ilẹ̀ wa. Kó fún wa ní reason táwọn Fúlàní herdsmen tó fi lẹ́tọ̀ọ́ àti wọnú igbó wa láti bà nǹkan èrè oko wa jẹ́ táwa ò dẹ̀ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀. Ẹ jẹ́ kó jáde kó prove ẹ̀ fún wa, we want to know. But this is simple matter. Àbẹ́nikẹ́ni jà. Sunday ò sọ pé òun fẹ́ fa wàhálà, kò sọ pé òun fẹ́ jagun. Ó sì sọ recently yìí pé everybody you must do whatever you want to do in peace. Ó sọ lédè Yorùbá ó ní ẹ lọ ṣe jẹ́jẹ́, ẹ má jà ṣe jàǹdùkú, ẹ má jà dàlúrú, ẹ má jà bà nǹkan jẹ́. Èdè ìtumọ̀ èdè òyìnbó ni pé we must allow peace to reign. That is the meaning in English language. Sunday Igboho said it. He told us clearly. Ó sọ fún wa. So kí là ń gbé kí là ń jù? Ẹ lọ fọkàn ìbálẹ̀ yín màmá, kò sí sójà tó lè gbé Sunday mọ́. Èmi fọwọ́ ẹ̀sọ̀yà fún yín ni. Sunday ò ní kọlù wọn, kò ní ṣẹ̀ wọ́n. Eléyìí tó kọjá lọ mo sọ̀rọ̀ fún yín. Mo ní president nìkan ló lè pàṣẹ wípé go and do this tí wọ́n dẹ̀ máa ṣe. Tó bá ṣe against the will of the president yẹn lè sáàkì chief of army á sáàkì ẹ̀ because of it. Tí DSS chief of DSS tó bá take his step without the consent of the president of the country, only president á sáàkì ẹ̀ immediately pé ó go against the will òun. Kódà tí ò bá ṣọ́ra gan wọ́n tún arrest ẹ̀ tán bá sáàkì ẹ̀ tán á tún ṣe wọ̀n sí. Ọjọ́ tí wọ́n lọ pa ìlú Òdìrẹ́ ní Rivers State, Ọbásanjọ́ jókòó sọ́fíìsì ẹ̀, ó give order, presidential order, pé káwọn sójà gbéra kan lọ bẹ̀. Immediately chief of army dẹ̀ give order, ó yá. Wọ́n dẹ̀ gbéra wọn lọ bẹ̀. Ọbásanjọ́ pàṣẹ nẹ. Mo ń sọ fún yín ni, ọ̀pọ̀lọpọ̀ yóò understand the ìtẹ́pẹ̀ ní government.
ìtọ́pẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ìjọba ó ní ètò lẹ́sẹẹsẹ bí Nàìjíríà ṣe wó tó yìí ó sì pàpà létò lẹ́sẹẹsẹ gbogbo bó ṣe wá kọlu ilé Sunday mò ń sọ fún yín ni wọn ò lè dáṣẹ wọn kàn lè dédé gbéra wá kán wá kọlu bẹ̀ láì sí àṣẹ láti Aso Rock èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àṣẹ jáde láti Aso Rock ni wọ́n fi take action to take bẹ́ẹ̀ ni mo sọ fún yín reality lẹ́gbọ́n yẹn mi ò wá mọ̀ sẹ́mọ̀ pa àti contemplate lé lórí Buhari kọ́ ló ń rúlù tàbí òun kọ́ ló ń ṣe kiri kan bọ̀ tó bá máa sọ jáde orúkọ Buhari náà máa pè é so it is presidential order tí president ò bá lọ́wọ́ sí tí wọn ò bá mọ̀ sí wọn ò tiẹ̀ ní ṣe they won't even try it the presidency àti jáde wọ́n ti disclaim ẹ̀ yí pé a mọ̀ sí lílọ táwọn DSS àti sójà tí wọ́n lọ lé Sunday Igboho presidency àti jáde àti deny yẹn pé àwọn ọmọ nípa ẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ sí ìdí tí wọn ò ṣe sọ anything nìyẹn that is ìtọ́pẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì nìyẹn ìjọba ètò ní tó kíyẹn dúró bẹ́ẹ̀ ẹ̀yin màmá ẹ̀yin bàbá wa ẹ fi gbogbo ọkàn yín balẹ̀ kò sí sójà tàbí DSS tó lè wá arrest Sunday kò ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ moreover ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ mọ́ kó má grant interview òun gan lọ́pọlọ àti sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ fún wa pé Ọmọlúkà ìwọ̀nba tó ń sọ òun gbọ́dọ̀ sọ̀rọ̀ òun ṣe sọ and thank God ló ti sọ so ẹ tún máa wo ọmọlọ́mọ títí sí ní ẹ̀ ó tún ti kúrò nítòsí ó tún ti ṣe iṣẹ́ ń tẹ̀síwájú òun náà òun ṣe dìdìrín ẹni tó bá tàn lọ sí ìdí igi tán lọ dó lẹ́ẹ̀kínní tó bá tún tàn lọ́bẹ̀ lẹ́ẹ̀kejì tán tún dó á jẹ́ pé ó ti ń wù mí débi tó ti ń dẹ lẹ́ẹ̀kẹta so Sunday Igboho is not kí òun náà kì í ṣe mùmú so that is how government runs sójà tó sọ̀rọ̀ ṣe mọ̀ pé mi ò mọ̀ bóyá òun ni spokesperson fáwọn sójà I don't know but if at all tó bá jó òun so ọ̀rọ̀ tó sọ kò contradict kò dẹ̀ sí kankan tó ní ṣe pẹ̀lú ọmọdé yẹn mọ́ kò sí kankan tó ní ṣe pẹ̀lú ọmọdé yẹn mọ́ so it's a very simple matter ẹ má nílé ẹ̀ lẹ́yìn tí mò ń lọ ni wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó ṣì ń bìlíìfù lórí wọn Nàìjíríà I have a video here tí máa play fún yín sẹ́ẹ̀ oh God mi ìfẹ́ kí program yìí pọ̀ jù I think I am coming tomorrow máa play video wọ̀nyẹn fún yín àtàwọn translation and other things máa wá gbé fún yín kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ bá lè mọ̀ yín pé Nàìjíríà ti tán sẹ́mọ̀ pé ìtí Sunday gbé dání mo repeat ẹ̀ Sunday Igboho sọ wípé òun fẹ́ defend ilẹ̀ bàbá òun fẹ́ protect ẹ̀ àti wípé self determination fún ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó burú bẹ̀ constitutionally there is nothing bad in it it's not a crime nínú constitution Nàìjíríà ìdí tí àwọn kan ṣe sọ wípé tẹ́ bá rí àwọn kan pariwo pé kàn ṣe constitution míì ẹ má bá wọn jà wọ́n mọ̀ nǹkan ṣe ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọgbọ́n ni ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ òye ọ̀nà tó ní kálukú fi máa gbé ló yàtọ̀ táwọn kan bá sọ fún yín pé 1963 constitution ní kẹ́ ẹ padà sí ẹ má bá wọn jà ní tán sọ yé wọn àti new constitution àti 1963 constitution àti pé ká pín pátápátá ìkan ní mẹ́tẹ̀ẹ̀ta ìkan ní mẹ́tẹ̀ẹ̀ta fáàtì ni mo sọ fún yín yẹn constitution Nàìjíríà sọ wípé nínú gbéyà paragraph 1 stanza 1 àbí kìíní kan subsection 1 paragraph mi ò kò yé mi but ó sọ wípé tí mo kà lọ́dọ̀ lọ́ọ̀yà kan mo lọ bá ní tí mo kà á ó sọ wípé Nigeria is one indivisible country one indivisible that means kò lè pín constitution yín ló sọ bẹ́ẹ̀ ìbéèrè tí mo ń bi yín ni wípé who wrote that constitution ta ló kọ tó sọ pé Nàìjíríà ò lè pín láyéláyé ẹ̀yin ọlọ́pọlọ tẹ ní ìmọ̀ tọ́lọ́run dì kì í pẹ̀lú ọpọlọ pípé ẹ béèrè question that is the question
tí Wọlé Ọládìpẹ̀kun tó ń béèrè lọ́wọ́ Nigerian government, who wrote that constitution? Ta ló kọ? Ta ni representative Yorùbá? Ta ni representative àwọn Igbo? Ta ni representative àwọn Niger Delta? Ta ni representative Middle Belt? Ta ni representative Fulani? Ta ni representative àwọn Hausa? Tó kọ constitution tó sọ wípé to agree that Nigeria can never be divided. Even the Oyibos to colonize wa, tí wọ́n fi tipátipá sọ wá papọ̀, wọn ò sọ jáde nínú McPherson constitution. Wọn ò kọ jáde nínú yìí pé a lè pín. Ìjọba tí wọ́n lò lórílẹ̀-èdè UK ló gbé wá fún wa pé ká máa lò bí. Ìyẹn ló bí regional government, because báwọn náà ṣe lọ́dọ̀ wọn nìyẹn. Regional government ni wọ́n ṣe bẹ́ẹ̀, ọ̀nà mẹ́rin ni wọ́n pín sí. Eléyìí táwa ní state oríṣiríṣi bí kò sí tó jọ bẹ́ẹ̀ ní UK. United Kingdom is one country, but nínú country kan yẹn wọ́n ní 4 regions. Region mẹ́rẹ̀ẹ̀rin yẹn constitution dẹ̀ wà yí pé kò sí kankan nínú wọn tí ò lè lọ. Provided tí orílẹ̀-èdè yìí tí gbogbo yín tí 80% nínú yín bá ti gbà pé ẹ fẹ́ lọ ẹlẹ́tọ̀ọ́ láti lọ, ìyẹn ló ń bí tán pè ní referendum. And that referendum tí wọ́n bá ti lè rí 80% tó tẹ̀ pé a fẹ́ lọ, wọ́n máa lọ. Àwọn Scotland tó láwọn fẹ́ lọ, wọn ò tí ì rí 80% mi. At least Scotland ti gbégbèsè bí ẹ̀ẹ̀mejì tó ti ṣe referendum tí wọn ò tí ì meet up. Tí wọn ò meet up, òun ni ò jẹ́ kí Scotland ti lọ. Nínú UK, Scotland wà bẹ́ẹ̀, Wales wà bẹ́ẹ̀, Northern Ireland wà bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ní England. Gbogbo wọn pátápátá ni wọ́n jọ wà, tí wọ́n jọ ń ṣe é, tí ò dẹ̀ sí wọn ní wọ́n ní nínú ẹ̀, tí ò ní ìjà oníkálukú mójútó ohun tọ́lọ́run fún un. So, Constitution Nigeria sọ pé we are not indivisible, pé a lè pín. Ẹ bèrè lọ́wọ́ ara tó bá jó lóye pípé ní ta ló kọ́? Who wrote that constitution? To prove pé àmọ́ lè pín o. Ní kárátà tẹnumọ́ fún yín nìyẹn. Wọlé Ọládìpẹ̀kun ti sọ o pé who are we? When we Nigerians, that is how it is written in that constitution. That we Nigerians are one indivisible country. Who told you that? Who are we? Òyìnbó tí Wọlé Ọládìpẹ̀kun lónìí yẹn, ó ní who are we? Ta ni we yẹn? Ẹsẹ̀ àkà ìdí mọ́ wọn, ṣáṣẹ́ àkà bí mọ́ wí. Torí bí ò síbi tẹ́ ti ń kọ constitution yìí tó sọ pé a lè pín. Wọlé Ọládìpẹ̀kun ti sọ ní ẹ má kà mí mọ́ wọn yìí ṣe ara we. Who are the we? Who are we? Ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ síbi tó òótọ́ ọ̀rọ̀ wà. Àfẹ̀yìn tẹ́ ẹ bá ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà tẹ́ ẹ bá ń ṣe èké lórí èké lẹ máa sọ pé ẹ mọ̀ pé solution Nàìjíríà ní ká pín. Gbogbo ilẹ̀ dẹ̀ mọ̀ kò sí tó lè fìyà jẹ wá. The only thing tẹ́rù ń bà mí sí lórí Yorùbá ni pé kí Yorùbá má bára wọn jà, kò dẹ̀ sí jà, á lè jà. Ìtò lè bí ìjà òun ni pé kó má sí foundation tó dáa. Tí gbogbo àwa tá a wà nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá, tí gbogbo wa bá ní good representation, Ọlọ́run kẹ́ Yorùbá pẹ̀lú ìwé kíkà. Kò sí gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ti ní rí àwọn tó ka ìwé tẹ́ ka kúnkún dùn ẹ̀. Tí gbogbo wọn bá dúró, Èkìtì mẹ́yàn méjì wá tó jiná dénú, Àkọ́kọ́ mẹ́yàn méjì wá tó jiná dénú tó ka gbogbo ìwé tán torí wọ́n pé tán mọ̀ nípa náà pé ìjọba. Àkọ́kọ́ mú méjì ilẹ̀, àwọn Àkúrẹ́ mọ́ Oǹdó gbogbo wọn, wọ́n mú kan lẹ̀, wọ́n mú méjì ilẹ̀, àwọn Ìkálẹ̀, Ìlàjẹ, wọ́n mú méjì ilẹ̀, àwọn Ìgbómìnà, wọ́n mú méjì ilẹ̀, àwọn Òkun, wọ́n mú méjì ilẹ̀, àwọn Ọ̀yọ́, wọ́n mú méjì ilẹ̀, àwọn Ọ̀ṣun Òṣogbo, wọ́n mú méjì ilẹ̀, Ifẹ̀, ó mú méjì ilẹ̀, àwọn Ìjẹ̀bú, wọ́n mú méjì ilẹ̀, àwọn Ẹ̀gbá, wọ́n mú méjì ilẹ̀, àwọn Àwórì, wọ́n mú méjì ilẹ̀, àwọn Yewa, wọ́n mú méjì ilẹ̀, àwọn Èkó, Àkété, Bàdágìrì, àwọn Èwù, wọ́n mú méjì ilẹ̀. Gbogbo àwọn ẹ̀yà wọ̀nyí pápátá gbogbo wọ́n mú méjì. Wọ́n dẹ̀ jọ jókòó, wọ́n jọjọ reach agreement
If we want development, let us do it this way, let us do it this way. Tó bá dẹ̀ jọ agree bẹ́ẹ̀, wọ́n á jọ fi òǹtẹ̀ ṣe kí ni wọ́n lù ú gbà ó dòfin, ó ní ìpìlẹ̀ tó máa tẹ̀lé nìyẹn, kò ní sí ìyànjẹ, kò ní sí ìrẹ́jẹ, everybody máa ṣe tiẹ̀ lọ. Kódà tó bá sọ pé nǹkan tó bá rí ní ẹ̀yà kankan, bóyá ẹ̀yà kankan ló dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Nǹkan bá rí, for example, tó bá sọ pé nǹkan tèkìtì bá ní Èkìtì nìkan á dúró gẹ́gẹ́ bí region kan. Tó bá sọ pé nǹkan tèkìtì bá ní Èkìtì sì máa tọ́jú ara wọn. Ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Èkìtì tẹ́rù bá ń bà yín tẹ́rù pé ìyá máa jẹ yín, orí yóò pé ni. Èkìtì ò ní mineral resources, wọn ò ní kankan. Tó ẹ bá rò bẹ́ẹ̀, ẹ lọ́pọlọ ni. Ìdí ni wípé àìmọye orílẹ̀-èdè lágbàáyé tí wọ́n dàbí Èkìtì tí wọn ò ní kankan, wọn ò lómi, wọn ò ní mineral resources. Yes, àwọn Yorùbá ń sá lọ síbẹ̀, wọ́n lọ ṣiṣẹ́, wọ́n jẹ ọrọ̀ ajé wọn dẹ̀ ń gbọ́gbọ́ ń lọ sókè. Ebi ò pa wọ́n, wọn ò ṣaláìrílégbé. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ lágbàáyé. The only thing tí Kútọ́nù tó fi ju Èkìtì lọ, the only thing tí Kútọ́nù fi ju Èkìtì lọ, òun ni omi tí wọ́n níyẹn, seaport, sea line yẹn, shore line tí wọ́n ní ni wọ́n fi ju Èkìtì. Àìmọye country tí wọn ò tó Èkìtì in population, in terms of GDP, wọn ò tó Èkìtì. Gambia tó wà ńbẹ̀ yẹn, orílẹ̀-èdè kan ni wọ́n, population wọn, GDP wọn kò tó Èkìtì. Èkìtì is almost 200 million in GDP. 200 million. Gambia tá à ń sọ nípa ẹ̀, wọn ò tí ì wọ 150 million. Gambia, a whole country, a whole nation, orílẹ̀-èdè. Sorry, mo ní 1 million, billion rather. Ṣé kí là ń gbé tàjú? Tó bá pín, kò lè sí ìjà, kò lè ṣe bí. Irú àwọn tó wà ní north, wọ́n ti mọ̀ pé Islamic nation làwọn, wọ́n á máa ṣe Islamic nation wọn lọ, kò sẹ́ni tó máa mú wọn. Wọ́n ti à ń ṣe Islamic nation ní UAE, nobody move wọn. Wọ́n ṣe Islamic nation ní Qatar, wọ́n ṣe ní Mecca, ní Saudi, wọ́n ṣe ní Iraq, Iran, nobody arrest them. Orílẹ̀-èdè tí wọ́n ní, ó tẹ́ wọn lọ́rùn, wọ́n dẹ̀ ṣe lọ. Táwọn ní Àárẹ̀wá, wọ́n bá gba orílẹ̀-èdè wọn, tó bá ní Islamic Republic of Àárẹ̀wá, dédé wọn ló ṣe, ó wù wọ́n ni. Ọmọ Yorùbá tó bá tẹ́ lọ́rùn ní kó lọ bẹ̀, bó bá lọ bẹ̀, bó bá gé orí ẹ̀, ó tẹ́ ẹ lọ́rùn tó lọ bẹ̀ ní. Ilẹ̀ Yorùbá tó bá lọ jẹ́ Fúlàní tó fẹ́ wá, àgbòfin wà fún ẹ. Tó o bá kọjá ìyàwó náà, á bẹ orí ẹ, we behead you. Tó bá tẹ́ ẹ lọ́rùn wá dúró, tó bá tẹ́ ẹ lọ́rùn yóò gẹ́rara, wá bá tiẹ̀ lọ. So my people, ẹ jẹ́ ká understand nǹkan tó wà lẹ́yìn. Kì í sọ̀rọ̀ ìkórira, kì í sọ̀rọ̀ hatred, for peace to reign, for people to save lives. Because they don't believe in money. Ọjọ́ tẹ́ ń pariwo báyìí, dọ́là ni o, dọ́là ni o. Ṣebí dọ́là ti já, a gbọ́ pé dọ́là já sí 1,200 láti 1,009. Ẹjọ́ ṣé sìmẹ́ntì ti já? Ṣé ráìsì ti já? Ṣé electronics yìí tẹ́ ẹ rà ṣó ti já? Ṣé indomie ti já? Wọ́n fi indomie kan hàn mí lẹ́ni, omi lé sójú mi, ó fẹ́ máa jábọ́. Ṣùgbọ́n mo jẹ́yàn tó strong mi tètè ń sunkún. Indomie hungry man Indomie tó tà ní 200 naira, ó ti di 700 naira. Ìyẹn èèyàn mi ẹgbàá bíbo láyé lọ. Hungry man Indomie, wọ́n kàn pé hungry man ni o, ẹlòmíì bá ṣe kò yó o, gbogbo ẹ̀ òjú báyìí pákiri báyìí, tó ẹlòmíì bá ṣe tó jẹ́ kò yó. Hungry man Indomie 700 naira. Jésù ọba ìmọ́lẹ̀. Dollar drop. Ṣé hungry man ti wá drop sí 200 padà? Ṣé gbogbo tẹ́ ẹ̀ rà ó ti wá drop kò wọ́n mọ́? Tí bá sọ̀rọ̀ fún yín, ẹ má rò bí àmì ìmọ̀ tí mò ń sọ. Ẹ má rò pé mo kàn ń sọ torí pé mo fẹ́ sọ̀rọ̀. Try and use your brain. If you believe Nigeria will be better, you are deceiving yourself. Kò sí the only solution. Ẹ jẹ́ kí let everybody try his own. Ẹ jẹ́ kí Fúlàní ṣe tiwọn, ẹ jẹ́ ká Hausa ṣe Igbo ṣe tiwọn, kí Yorùbá ṣe tiẹ̀. Àwọn other tribes tó bá wà bẹ́ẹ̀ náà tó bá fẹ́ ṣe tiwọn, káwọn náà ṣe. Tribes tí ò bá dẹ̀ lè dá dúró tó fi pé ká join ẹ just reach agreement. We are not forcing anybody. Yorùbá ti amọ́ra wa. Àwọn ẹ̀yà tó kù tí wọ́n kéré tí wọ́n bá fi ìbáwọn fẹ́ join wa, then we play up. Bí àwọn Benin
tí Benin bá sọ pé àwọn òjò yìí wá báyìí báyìí wọn ni a mọ̀ nínú ìtàn pé ìran Yorùbá ni wọ́n ṣùgbọ́n tá a bá fẹ́ prove báwọn jẹ́ nǹkan báwọn ń lọ báyìí báyìí àbẹ̀ ọ̀rá create bọ́ǹdì wá síbi tó bá yẹ ká create ẹ̀ sí àwọn ni ìyá jẹ wọ́n lè bá Ìgbò lọ àbí kán bá wọn sá lọ déédéé kò sí nǹkan tó kayé ṣùgbọ́n tí mo mọ̀ ní pé Yorùbá ìyà ò lè jẹ wá tá a bá fi òtítọ́ pilẹ̀ orílẹ̀-èdè wa tá a bá ti pilẹ̀ lórí irọ́ bó ṣe pilẹ̀ Nàìjíríà ọjọ́ tó lọ pilẹ̀ Nàìjíríà tó lọ sí London àti London lọ́hùn náà ti ń parọ́ wọn bọ̀ tí síkì ti play Awólọ́wọ̀ náà ojú ẹ̀ fọ́ kò ríran ẹ má bínú tó bá dàbẹ̀ pé mo bú bàbá Awólọ́wọ̀ mo bú ó ti sáàbù pé kí n bú torí bàbá Awólọ́wọ̀ fúnra rẹ̀ tó bá jẹ́ pé ọ̀run ṣe é ṣí ni ẹ bá wu ọ̀run ẹ rí i pé Awólọ́wọ̀ ń sun ẹkún ni nítorí ìran ọmọ Yorùbá torí gbogbo ọ̀gá Awólọ́wọ̀ ṣe gbogbo ẹ̀ ló ti parẹ́ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ the only thing tó kù f'Awólọ́wọ̀ lẹ́nìí òun ni orúkọ ẹ̀ nìkan ló kù gbogbo nǹkan tó ṣe láti gbé Yorùbá lékè láti gbé Yorùbá sókè láwùjọ àgbáyé gbogbo ẹ̀ ló ti parẹ́ tí bá parẹ́ ẹ jáde sọ pé lọ́mọ padà gbogbo ẹ̀ ló ti parẹ́ ṣùgbọ́n orúkọ nìkan f'Awólọ́wọ̀ lẹ́nìí Awólọ́wọ̀ ń sunkún lọ́run torí Yorùbá ó regret pé ká ní mo mọ̀ bá ti jẹ́ kí Yorùbá dá dúró ó regret lọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ọ̀run yẹn orin tó ṣẹlẹ̀ láyé Mary Olóyèdé people are to yourself in Nigeria because people are just putting price on their market. Well, that one no be my own wahala. So that will be all for today. Tomorrow, mo sọ fún yín pé mo ní àwọn information tí mo mú bọ̀ àtàwọn fídíò kọ̀ọ̀kan tí mo fẹ́ play fún yín. Mo fẹ́ wá prove fún yín ni pé Nàìjíríà ti pín. Nàìjíríà tá a wà nú èyí ọwọ́ àwọn elite wa ló wà lọ́wọ́lọ́wọ́. Ọwọ́ àwọn elite wa ló wà. Màá wá prove ẹ̀ fún yín lọ́la. Mo ní fídíò mo láwọn articles tí màá kà fún yín wọ́n send sí mi màá kà fún yín lọ́la ètò tí ẹ wò tàbí fídíò máa play ẹ̀ fún yín táìmù ti lọ mi ìfẹ́ kí táìmù wa pọ̀ jù torí kìí ṣe gbọ́ ala ní data ti dowó tí wọ́n gógógógógó dọ́là dẹ̀ ti drop báyìí ṣé data ti drop gbọ́n kankan mo gàràtẹ́ ẹ̀ bá ti pín Nàìjíríà tí Tinubu bá ṣe tán tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó lọ tẹ́ ẹ̀ bá pín tẹ́ ẹ bá gbé lómi wá mo tún lè fi gbogbo ohun tí mo ní láyé mo lè fi búra fún yín wípé nǹkan mọ̀ wọ́n sí àpò ráìsì tí ò bá tí ì di 150 nígbà yẹn á di 200 àwọ̀ 150 á di 200 máa garanti yín ni ẹ bá rò pé ó máa rọrùn kò lè rọrùn kò lè dẹrùn láyé yọmọ lè sí ni kì í ṣe èpè níta rí là ń sọ fún yín ẹ fi price ẹ fi wéra bẹ̀rẹ̀ látàrí Àbáṣà tó fi wáyé kí lórúkọ sójà tó ṣe wá láti Abdulsalam tó fi wáyé Ọbásanjọ́ tó fi wáyé Yar'Adua àti Jonathan tó fi wáyé Ọbásanjọ́ kí lórúkọ ẹ̀ tó fi wáyé Buhari ẹ fi price ìwéra kẹwò bóyá ó drop yìí kò lè drop ó máa lé sí ni ẹ lọ sẹ́ńpẹ́ Ọmọdúnkà ni mo jẹ́ ní programu yìí kó bá mi ṣí ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ̀ ń wò mí ẹ̀ subscribe sí YouTube mi sọ́ra yín di mẹ́mbà mi ẹ ràn mí lọ́wọ́ náà ojú òní tí yan náà pọ́n yín lé o help me now help me o ẹ̀yin lọ́dọ̀ ẹ̀ wò mí ní TikTok kò ní bàjẹ́ fún yín. Sam Sos ó ní if we split what is the assurance that Yoruba nation will grow? Hey Sam Sos okay. The rest assured Yoruba is going to be one of the best 10 countries in the world. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Without even God anyway má jẹ́ padà sẹ́yìn táìmù ti lọ. Padà wá join wa lọ́la máa prove ẹ̀ fún ẹ lọ́la. Simsos come and join us this same time tomorrow. I will prove it to you. I have everything it takes with me. Máa prove ẹ̀ fún ẹ. Ó fọkàn yín balẹ̀. Thank you my people in the TikTok. Ẹ ṣé God bless you. If you have not followed me, please try and follow me. Follow me. Yorùbá ọ̀dàlẹ̀. Kò síbi tí ò sí. Gbogbo everywhere ọ̀dàlẹ̀ wà. So we are not going there today. Thank you, God bless you. We the Yorùbá local in our sound. Agenda. Simsos, I have told you, come back tomorrow this same time.
tó bá le jù bá mi sọ̀rọ̀ máa fún ẹ ní data padà wá máa ṣàlàyé fún ẹ mi ò táìpù ti lọ kí ṣe gbèyàn ló lówó láti wo dé fídíò wa for 1.5 hours we don't have money to do that èmi náà ní data tí mo lè fi jẹ so 1 hour is okay that's what I was trying to do so come back tomorrow I will expatiate on it for you I will explain it details máa prove ẹ fún ẹ that Yoruba is going to be one of the best countries in the world if not one of the best 5 at least will be best 10 máa prove ẹ. Ọlájídé mo dúpẹ́ thank you God bless you ó yá kọ́ ti ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá jẹ́ máa rí ọwọ́ ẹ mo fẹ́ mọ ibi tó ti pọ̀ jù bóyá TikTok láti pọ̀ jù ní o tàbí Facebook àbí YouTube mo mọ̀ pé YouTube ló máa gbà lẹ́nu YouTube ló máa gbà lẹ́nu ó yá ẹ kọ́ jáde fún mi ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ìbùkún 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 ìbùkún